gbogbo àwọn tí wọ́n ń fẹ́ tọ́jú nínú Ramadan yẹn fi wọ́n sínú àdúrà wọ́n á ti mú káwọlẹ̀ kún àwùjọ àbúgbé iná wà ní ìsàn àdáyẹ̀dá wọn alákọ̀ wọn dẹ̀ ti fọ́ kábí ọ̀rọ̀ ní kó tó wí mo ti mọ èèyàn tẹ́ẹ̀mí tí wọ́n bẹ lọ́kàn rẹ̀ pé lágbájá báyìí láti ibi ògbọ́dọ̀ panu Ramadan ti bọ̀ yìí ọlọ́run wọlá lágbájá wọlá tàmàlù wọlá làkàṣègbè dákun ṣàánú mi níbi tí mo ní tàmà níbi tí mi tàmà lóyún já sí pé you turn your anxiety into dua. Ẹlẹ́ẹ̀kejì, accept that Allah controls every affairs. Má fi pé tó bá ń ṣe fún ìyàwó ló ṣe náà. Dá padà sọ́dọ̀ ọlọ́gbọ̀n ọlọ́run ṣe. Àwọn jọ́mù tó bá ṣe nǹkan fún yàn tó tọ́pẹ́ bá pọ̀ jù ọlọ́run ló ṣe, ọlọ́run ló ṣe, ọlọ́run lọ pẹ́yẹ, ọlọ́run lọ pẹ́yẹ. Kódà àwọn àgbàlagbà Súfì tó bá yìn wọ́n sì bọ́ ẹkún pé ẹ̀yìn tó tún yìn mí ìwọ fẹ́ dé orí wájú. Yẹ́dì àkókò nílà mo ti ṣe ìyẹn náà gan ìtọ́lọ́wọ́ gbára ìtọ́lọ́wọ́ mọ́ wá sọ pẹ̀lú mi lójú wípé ẹnu èyí táwọn ń ṣe yìí gẹ́gẹ́ bí tá a bá sọ yìí ẹnu èyí táwọn ṣe yìí tó wá ń pẹ́ yìí dákun kó wájú mi fún àpòyọjọ tiẹ̀ tó fi já sí pé fi gbogbo ọ̀rọ̀ rẹ̀ lẹ̀ fọ́nà. Ẹlẹ́ẹ̀kẹta ni pé tó bá sọ pé ò ní stress yóò kí o gan ẹ wo wá ní Jibril yóò send the message gbogbo wa yóò láàrin lórí káàkùjọ pẹ̀lú àríyá tọrọjọ tí ọjọ́ tí ò sí rọ ni ọjọ́ táwọn kan sọ pé ọlọ́run bá ìmọ̀ pé bó ti rí lè jẹ́ ìní padà báyìí ọlọ́run ni yóò parí ò níbi tó lọ ìbéèrè bù bàbú yìí máa send kìíní kìí ọ̀gbẹ́ ìkásùbà ọ̀ọ́kásùn ní pẹ̀lú òkú ní dídé òun ló sì yọ sí pé bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ní lọ́dá ẹbá gbọ́nà tó bí òun náà bá gbà òun yóò di ṣùgbọ́n náà bẹ́ẹ̀ pọ́tà àná òótọ́ ni wọ́n sì láàrín sọ̀rọ̀ ọjọ́ náà lọ́wọ́ nígbà àwọn kátà ló ní ó máa sọ̀rọ̀ àwọn bá kọ́kọ́ yọ sí ọgá gbé bẹ́ẹ̀ ni wákàtí márùn-ún ìyá máa fi ń gbé stress kò lára ni torí gbogbo stress máa bẹ lára ẹ tásùkò mú bá tó lò jíde báyìí bisimilahi wọlé bisimilahi rahman rahim alhamdulilayi rabbil alamin arrahman rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdina siratal mustaqim siratal ladina an'amta alayhim ghayril maghdubi alayhim waladdallin bó bá ti pẹ́ lólé nǹkan kan mọ̀ sọ̀kalẹ̀ sí ẹ lára ẹlòmíì tí ọ̀dà kan wà yóò ní ẹ tó bá ti ní stress àwọn láti tó bá ti mú tí wọn ò kan náà sì sìgá ọdún fún àdánwò kádánwò ni òun tún fi àdánwò kíkíni fún àdánwò ni àmọ́ tó bá jẹ́ni tí ń ṣe wákàtí máa wọ̀ ẹ̀kún pé dáadáa látara ẹ̀yẹn ọlọ́run ti kíni ọba anú ni torí pé kíni kì í ṣe gbogbo tá à ń ṣe yìí kì í ṣe gbogbo ìmú tá à ń kí kì í ṣe gbogbo dáadáa tá à ń ṣe ló fi wá lọ́kàn balẹ̀ bí ṣe pé nínú kó kàn fẹ́ jọ ń sí wa ni bí wọ́n ṣe jókòó ìṣẹ́ńtọ́lọ̀ ọ̀mọ́ nínú wa kódà àwọn táyé káyìn wọn ni wọ́n máa ń jọra wọn yẹn ọlọ́run fi nǹkan kan sára ẹnìkan nínú wọn tí yàtọ̀ sí tìrẹ́jì ǹjẹ́ mo ti tọ́lọ́ fi ṣe bẹ́ẹ̀ àwọn èèyàn kú ó tó bẹ́ẹ̀ kọ́ parọ́ tó gbé ní àdìgẹ́ àwọn ìpènìyàn kò ṣe ọlọ́run mi wọ̀ ni ẹ̀fẹ́ gbọ́dọ̀ tóbi síwájú kí biometric tó dé ọlọ́run ti dé oníkálukú wa pẹ̀lú biometric tiẹ̀ tí ọjọ́ rárá ìyẹn tó kémi àtẹ̀yìn bẹ̀rù ọlọ́run tó bá ń ṣe dáadáa múra sí tó bá ń ṣe aburú tó múra sí ọlọ́run èdòwọ́ ó ti fi nǹkan kan sí ọ lára tó o ti mọ̀ yí pé alábẹ́rẹ́ ni gáàdì wí yóò rí kódà kí táyé káyìn jọra wọn tẹ̀gbẹ́ identical ẹ̀yàmọ̀ ìyá identical ni orí bẹ̀ lọ́dọ̀ ọlọ́run ti fi nǹkan tó bá jọ́ gbé di àlẹ́gàmà kò ní náà gàmí tó dúró sí wọ́n ló ṣe lé bọ́ọ̀lù ọlọ́run ò ní ìbọn mẹ́tírìkì ìyẹn gan-an ó tó bá ṣe kí ni ká bẹ̀rù ọlọ́run èyí tó wá tẹ̀lé ni pé seek Allah help through trouble ìyẹn náà dẹ́wọ̀ tó wá ní tàbí ní stress gbogbo wa la fẹ́ bẹ lọ́run nísìnyí a sì fẹ́ kọ́ lọ́run dáhùn nísìnyí ọ̀rọ̀ lọ́run sì níbẹ̀ àwọn tó ń bẹ̀ fún yìí òun mọ kí ló kàn tó ṣe nǹkan yẹn fún ẹ àwọn nǹkan ló wàá fi àdúrà àti sàárà tó ń ṣe yóò kọ́kọ́ fi yanjú ẹ̀ fún ẹ náà ọlọ́run ìṣe bí yóò kọ́kọ́ yanjú àwọn nǹkan yẹn fún ẹ náà
fi nígbà míì sàárà gan ó heavy ju kó lóhun ó ṣàdúrà kan lọ. Sàárà ṣíṣe kò dùn yẹn nú kó kàn wẹ̀rù mí sòsò kó kàn ju kankan sí kó wá ní kó wá bọ́ ẹ̀kún. Ọlọ́run fẹ́ràn ọmọ kan bẹ́ẹ̀. Gbogbo àdúrà tá a bá ń ṣe lórí ara wa ni, lórí ọmọ ni, lórí ọkọ ni, lórí ìyàwó ni, kódà àwọn nǹkan kan míì ni tó jásí tó kò tẹ́ lọ́rùn ni Ọlọ́run ní ẹ ṣáà máa ṣe sùúrù. Àná ẹ̀yà man alákọ̀wọ́ lẹ́tí mo kà jẹ́ bí mo dá yín mo sì máa ń tọ́kàn. Torí pé inú tí mú yàn ní stress náà ni ìkánjú ó yẹ kọ́ lọ́run ṣe kí ni ó ti yẹ kọ́ lọ́run ṣe kí ni wọ́n àtọ́lọ́run tọ́sọ̀ ń tọ́tọ̀ ń bọ̀ ni àbúrò ó kàn ní ọmọ lọ ó sì ń sọ ẹ ó sì fẹ́ tẹ̀lé pẹ̀lú tó ń lọ ṣe èyí tó wá parí ẹ̀ ẹlẹ́ẹ̀karùn-ún òun ni ẹ̀jẹ̀ ká ní tàwákùn yẹn ní òsì fọ́pọ̀lọpọ̀ àsìkò ní ẹlẹ́wọ̀n ní ìpàdé inú ẹlòmíì bí kankan bá ti ṣe ẹlòmíì ní àfẹ́sẹ̀ nínú àdápẹ́já yàrá pẹ́já mú ilẹ̀ ìjọ pé wọ́n náà lọ sàtìkú náà láwọn tó múra kankan nísìnyí nígbà tó bá ti ní àsìkò lọ́wọ́ wọ́n ní ìmọ̀lùwọ̀kì gbólóhùn yẹn ó ju owó lẹ́nìkan ní ṣe ẹ lọ torí ẹni tí ń ṣe ẹwọ yóò kà dáwò tí ẹ kàn yìí onífà ó ti ẹ̀dá bìrù kọ́ mun lẹ́nìí náà sọ́lẹ̀ mú walhamdulillah ọlọ́ni wà nẹ́bì gbogbo abúlé tí wọ́n ń gbé pọ̀ ìyàwó náà ti ké báyìí walhamdulillah kò sí tó tẹ̀lé ní pọ̀ sáà máa dúpẹ́ tí wọ́n náà bá ti wá jẹ́ ẹni tí ń ṣe hasbara tó ṣe àsìkò náà wọ́n ní mọ̀lùmọ̀ kí tawakkul ala rahman fọ̀rọ̀ rẹ̀ dẹ̀ fọlọ́ èyí tó bá ti ṣe dúpẹ́ èyí tí ò tí ṣe sùúrù èyí tó wá parí ẹ̀ òun ni gbogbo wàtá bá ti ń bẹ̀ ẹ̀rí ànábì náà sọ fún wa ó ní innama a'malu binniyat gbogbo ní tẹ́yìn ọba ṣe láyé jẹ́ ká níyàn tó dáa fi ṣe foundation kò sí tó gbé àsàlátù yẹ̀rọ àníyàn tó dáa tó gbé bàbá àtẹ̀yìn ìyá ni bẹ́ẹ̀ wá àdìtúkà bẹ́ẹ̀ wà wàláhì àdìtúkà ẹ bá gbọ́dọ̀ tóbi orí pé kí ni àníyàn yẹn náà ni wọ́n fi tẹ̀lé wa títí délé ẹnìkan ò rí láìfẹ́ ẹnìkan ò rí ìbú ẹnìkan bẹ́ẹ̀ nìkan bá ṣe ẹnìkan lẹ́sẹ̀ kan náà yọ̀tá gbogbo ní téèyàn ó bá ṣe láyé ní tí máa fún yàn ní stress ni pé ẹ̀dá mi ò wà positive ẹlòmíì kan kò jẹ́rìí ara ẹ̀ níbo yóò jẹ́rìí ọlọ́run ẹlòmíì tó máa dá òtún ọlọ́run ẹnu tí máa ń mú stress máa ń mú ọba àwọn 6 practical tips yẹn mo mention àkọ́kọ́ ni turn your anxiety into dua ẹ̀ẹ̀kejì accept that Allah controls everything ẹ̀ẹ̀kẹta take as-salah 5 times daily prayer ẹ̀ẹ̀kẹrin seek Allah help through sabr ẹ̀ẹ̀karùn-ún have tawakkul ẹ̀ẹ̀kẹfà end your day on a positive note. Ẹ̀bá gbọ́dọ̀ tó bàtà ọ̀dálẹ̀ èdè ibi tọ́lọ̀ ń bá ní ọ̀rọ̀ ẹ dé lálẹ́ kó fẹ́ fèsì mọ́tò negative mọ́ ibi tọ́lọ̀ ní ó dénú bàbá wa ń kọ́lẹ̀ àkọ́kọ́ ni turn your anxiety into dua ẹ̀ẹ̀kejì accept that Allah